àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì kan wà tí wọn ò gbọdọ̀ fẹ́ra wọn. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì kan ń bẹ nínú oṣù mẹ́ta wa yìí tí wọn ò gbọdọ̀ fẹ́ra wọn. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì méjì ló wà nínú oṣù kankan. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì méjì tó sì wà lóṣù kankan yẹn wọn ò gbọdọ̀ fẹ́ra wọn. Ó ń bẹ nínú oṣù January, ó ń bẹ ní February, ó ń bẹ ní March, ó ń bẹ ní April, May, June, July, August, September, October, November, December. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ nípa ti May tá a wà nínú ẹ̀ yìí. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ wo ni mo sọ nípa ẹ̀? Àwọn ní gbogbo ọmọ tá a bí láti May 1st títí lọ fi dé May 20 àti May 21 títí lọ fi dé ending of May. Àwọn ní Taurus àti Gemini. Ẹ gbọ́ mi dáadáa sà. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ là ń sọ nípa rẹ̀. Àwọn Taurus, erùpẹ̀ amọ̀. Àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ tá a mọ̀ sí Gemini, afẹ́fẹ́ aláwàdà. Bí àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì yìí bí wọ́n bá fẹ́ ara wọn, ìbẹ̀rẹ̀ máa ń dá púpọ̀, ṣùgbọ́n ní àárín méjì ìdàrúdàpọ̀ yóò sì wọnú irú ìgbéyàwó bẹ́ẹ̀. Bí wọn ò bá sì ṣọ́ra yóò padà tú ìgbéyàwó bẹ́ẹ̀, torí pé wọ́n á máa rí àwọn difficulties kan nínú ìgbéyàwó wọn. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì yẹn, ọkọ ọ̀run àtaya ọ̀run, ó máa ń bá wọn fira gan-an. Bẹ́ẹ̀ ni, kò sí ohun méjì tó bá wọn fira, torí pé wọ́n ní ìpín ìṣẹ̀dá ìràwọ̀ omi díẹ̀díẹ̀ òun nínú. Ẹ gbọ́ mi dáadáa sà. Ṣé rí àwọn kankan wà tó jẹ́ pé tá a bá sọ, ẹlòmíràn sọ pé mo rí àwọn kan tó jẹ́ pé ìpín ìṣẹ̀dá ìràwọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì fẹ́ra wọn tí kankan ò ṣẹlẹ̀. Ìwọ lọ bí wọ́n pé kí ni ohun tí wọ́n ṣe. Ṣé rí àwa kan tú àwọn àṣírí yìí ni, but àwọn ìgbésẹ̀ wà tí ènìyàn lè gbé tó lè jẹ́ káwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ yìí tó lè jẹ́ kí wọ́n jọ gbọ́ràn síra wọn lẹ́nu. Òun la mọ̀ sí compatibilism of a zodiac sign. That is, bí àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ tó bá bára wọn mu tó sì jẹ́ pé wọ́n ti wà nírú ìgbéyàwó bẹ́ẹ̀, a lè ní kó túká. A wá sọ pé kí wọ́n ṣe compatibilism of the zodiac sign. Nọ́mbà tèmi rẹ̀ kò yípo padà 08054353629. Ẹ WhatsApp ẹ̀ bàbá àṣírí ìràwọ̀.